àgbà ló bọ̀ náà sọ pé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ni ohun gbogbo ẹ má jẹ́ ká tọ́jú ìṣẹ̀ṣe mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ló rọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé kí ẹ bá tẹ subscription button àti notification bell sódà gbogbo ìgbà tá a bá ti mú review tàbí àwọn sinimá bí eléyìí wájú máa láǹfààní láti jẹ ìgbádùn ara wa. Ǹjẹ́ ní ọjọ́ tòní sinimá tí a mú wá fún yín ní Edan ni sinimá tí a mú wá fún yín. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Edan àwọn bíi bàbá Dele Odule Ọmọkadé yẹn tí a mọ̀ sí Ìjẹ̀bú Ṣẹ́gun Ògúnpè Fathia Balogun àti Abeebi àtàwọn òṣèré jàǹkànjàǹkàn míì ló wà nínú sinimá tí a mọ̀ sí Edan. Nínú sinimá yìí láti rí àwọn òrìṣà àbáláyé Yorùbá àwọn bíi Ògún Ṣàngó àwọn oríṣiríṣi ṣá tó jẹ́ òrìṣà àbáláyé Yorùbá tó jẹ́ wípé òun ni àwọn kan fi ń ṣe ọrọ̀ ajé òun làwọn kan fi ń ṣe kíni wọ́n fi ń ṣe ọrọ̀ ajé wọ́n ti gbàgbé àtúnbọ̀tán wọ́n ti gbàgbé wípé bó pẹ́ bóyá o ohun tó ń tán bẹ́ẹ̀ ni dandan ni yóò tán o ohun tá a rò pé ó dùn torí règede o tó bá di lọ́la ìmí yóò tún ti jáde tí ó tún dán jùlọ tí ó tún wá ṣe règede jùlọ. Ǹjẹ́ tẹ́yin ò bá tí ì wo sinimá yìí ẹ lọ sórí ìkànnì YouTube yín ẹ tẹ̀ síbẹ̀ ó máa gbé jáde wá fún yín ìyẹn tí a mọ̀ sí Edan Òkìkí TV ìrẹ̀lẹ̀ tí máa rí wò ẹ kàn search fún Edan ó máa gbé wá fún yín ẹ jẹ́ kájọ wò kájọ digest ẹ̀. Ǹjẹ́ ìtú tí Dele Odule ń pa nínú sinimá yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ǹjẹ́ ó ti ẹ̀pọ́nlé gbogbo ohun tí Yorùbá fi ń ṣe àlùmọ́ọ́nì ló ń tà fún òyìnbó gbogbo àwọn tó wá ń lò fún iṣẹ́ yìí èyí tí ò bá fẹ́ corporate ó dọ̀run alákejì ṣùgbọ́n Muyiwa Ademola ò báwo ló ṣe fẹ́ jẹ́ torí Muyiwa Ademola ó jẹ́ kan lára àwọn ọmọ tó ń lò fún iṣẹ́ búburú yìí òun náà lóògùn ó gbóná bí ajere owó tí ó pa wọ́n pọ̀ o Muyiwa wò pé owó ńlá yìí àfi kò ṣe kíni kò ń gàba tí kò ń jẹ́ ẹni tí ó lówó yìí ó ti dojú ìbọn kọ bàbá ó pa bàbá o ìyẹn ti ṣe Dele Odule bàbá gbéra padà ó dèèyàn ńlá ó padà dá láàyè padà ó na ọwọ́ ìjà padà sí Muyiwa Ademola o pẹ́rẹ́gì wọ́n ti gbé kaná kí ló wá fẹ́ jẹ́ àtúbọ̀tán àwọn méjèèjì ìyẹn Dele Odule àtẹnìkejì ló ń ṣe Muyiwa Ademola kí ló fẹ́ jẹ́ àtúbọ̀tán wọn tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ bá tẹ subscription button àti notification rẹ̀ sódà gbogbo ìgbà tí a bá ti mú àwọn review bí eléyìí wá àjùmọ̀ máa ṣe kí ni àjùmọ̀ máa gbádùn ara wa sinimá yìí Edan ló ń jẹ́ ẹ jẹ́ ká wo apá kejì ẹ̀ báwo ló ṣe fẹ́ jẹ́ báwo ló ṣe fẹ́ lọ ẹ ṣé púpọ̀. ṣiṣẹ́ pọ̀ ìgbà tí tó dẹ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn tó di wá máa lọ ṣé kíní kan mo mọ̀ gbogbo gbà and I tried my best possible to make sure it was not sacked but well ìyẹn ti lọ ìyẹn ti kọjá bygone nìyẹn gbà mo dẹ̀ wá pàdé ẹ̀ iṣẹ́ yìí ló ń ṣe ní kí ló dé well ìgbà tó lọ́n dẹ̀ ti kẹrù wa àrẹ sọ̀hún lọ́sàn-án lóru oníṣẹ́ yẹn so I will get him busy I'm busy. ẹ kú rìn o. ẹ ṣé mo dúpẹ́ wo erin.